mo ní ìbéèrè méjì ká tó máa lọ. Ìkan máa dá lórí ọba sùn, ìkan lórí aago tẹlifíṣọ̀wọ̀ náà ni. Ẹ jẹ́ kí n mú báyìí. Lórí aago tẹlifíṣọ̀wọ̀, our entertainment industry ó wà very competitive. And everybody náà ló ń polówó ọjà ẹ̀ tó fẹ́ tajà. Tẹ́ bá wá ṣàlàyé ìdí aago méjì, ó lè má yé èèyàn. Wọ́n máa ní bóyá olórin kan tó ń kọ fújì tó náà ṣaago méjì sọ́wọ́, ìyẹn Sábẹ́jọ́ Àmàmà. Òun náà ti láago méjì ló ń pè rẹ̀, láago méjì ló náà ń pè rẹ̀. Lẹ́yìn tó wá rí ẹ̀fà bíi tó náà máa ní pẹ̀lú tó ti dé o. Àwọn tó fẹ́ gba kíní mọ́ Sábẹ́jọ́ Àmàmà lọ́wọ́ ni o. Fẹ́ kẹ́ ṣàlàyé fáwọn èèyàn, ṣàlàyé lóòótọ́ náà bọ̀tì. Mo kàn fẹ́ mú ìrántí yín wá pé olórin kan náà ti ṣerú kan báyìí kọjá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kí ń pa irọ́. Èmi ò tiẹ̀ ní ìran pé èèyàn kan tiẹ̀ ti rí. Èmi ò dẹ̀ ohun tó ń drive oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. The fact pé èèyàn kan ṣe ó dá báǹkì kan sílẹ̀, wọ́n pè lórúkọ báǹkì, kò ní pé bóyá èèyàn lè dá báǹkì mìíràn lẹ̀. The fact pé èèyàn kan wọ́n dá orílẹ̀-èdè kan lẹ̀, kò ní pé èèyàn kan lè dá orílẹ̀-èdè. Téèyàn bá ní àwòkọ́ṣe tó dáa, kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀ pé kọ́kọ́ bíyàn. Bá ti yẹ pé èèyàn kan ìmọ̀ òpin. Ohun tó drive èmi tẹ́mi fi ń lo aago méjì lèmi ti sọ yẹn. Bóyá mi mọ ẹ̀yin lẹ́mọ̀ torí mi ò tẹ̀ ọ̀pẹ́ ni yẹn lò. But tẹ bá tó bá pẹ́ ti mọ̀ dídẹ́ ni yẹn ṣe ń lo aago méjì tiẹ̀, ó ṣeé ṣe kẹ́ni kó yàtọ̀ sí tèmi. Ṣé ti yẹn? And I'm not in competition with anybody. As a matter of fact, there is no basis for comparison. Oníkàlùkù Ọlọ́run dá wa dáadáa. Ojú ọ̀run rẹ̀ tẹ̀yẹ́ fò láì farakọ́ àwọn. That's why I don't ní lára yàn, mi ò ń tọpinpin yàn. Èmi ọmọ náà ń jókòó sórí social media máa wo gbogbo àwọn kọ́lé wà fẹ́ follow gbogbo ayé kó lè máa monitor wọn. Mi ì lẹ́yìn tí fẹ́ monitor live ẹ̀. If I have any reason láti fẹ́ wo pé kí lẹ́ni ẹ sọ tó kàn mí, màá lọ page ẹ̀ nítorí gbogbo star celebrity ló operate public account. So máa wò pé mi ò lè bínú séèyàn tí ó bá tẹ̀lé mi tó bá jẹ́ colleague mi. Mo á rò pé àfẹ́ tó bá ní tó ti ní mental problem or tó ní mental health issue tí ó bá mọ̀ ló máa bínú pé kílé tí colleague òun ò ṣe fọ́. It's for your fans. Àfàwọn tó lóyún ẹni tó bá ní special means láti ríṣẹ́ tó tún wà faster jù ẹ lọ kò ní láti máa tẹ̀lé ẹ kiri kó máa ṣọ́ ọ̀kan tó ń ṣe. Àwọn fans ló fẹ́ wo kí la ṣe, kí làwọn àbáwọn oníwèé ìròyìn, kí la ṣe, kí la fẹ́ fi kọ ròyìn, kí n tèmi. Understand? So ẹ̀rí pé life tèmi ó dá yàtọ̀, kò ṣe nípa ìgbéraga àbí kórìíra ẹnikẹ́ni. Mo nífẹ̀ẹ́ gbogbo àwọn tájọ́ ń ṣe fíìmù. Àtẹni tí ó ń takò mí lórí ẹ̀rọ látàgbà torí mọ̀ pé orí ibi tẹ́wà tí tó ti mọ nìyẹn. Tàbá ríra wa sójú, oníkálukú ń jẹ́ tùbí oko pòpò ni. Èyí tó bá bọ́ sí gbọ̀n ló máa kọ́ kí ẹ. Èyí tí ó bá dẹ̀ ní kí ẹ kó awọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tíṣẹ́ bá pàápàá máa ṣe àwọn kúrò mẹ́. Torí kò ṣe pé bóyá bẹ́ẹ̀ náà la ṣe nífẹ̀ẹ́ ara wa náà pé ọ̀rẹ́ kòríkòsù kan wà o. Òsọ̀rẹ́ kòríkòsù kan bí kankan tẹ́mi mọ́ nìyẹn. Mo lè fògùn yẹn bá rí bí nǹkan bá ní kí n má sọ máa sọ lẹ́nu ẹ̀. Mo pé ẹ dárúkọ òṣèré méjì pé kòríkòsù tẹ́mi mọ́ kò sí. Akọ̀pọ̀nra wa lé ni. Yíwò láàrin àwọn àgbàlagbà. Èmi ti ẹ bá wà lù mí lẹ́ bá lù mí. Kò sí. So finally, Akọ̀pọ̀nra wa lé ni. Èmi ti ẹlẹ́yìn kan náà. how do you keep the Kọ́ ká kó dàgbà sí how do you want to keep them relevant? Mo ti sọ Boa TV. You're watching Boa TV. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you.